oníṣòwò pàtàkì ni tó tún ti fìgbà kan rí jẹ́ akọ̀ròyìn fún iléeṣẹ́ ìròyìn BBC ọ̀túnba adékúnlé ọjọ́ra ló ti dágbére fáyé o lẹ́ni ọdún mẹ́tàléláàádọ́rùn-ún 93 years lókè èèpẹ̀. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lọ́jọ́rú Wednesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí ló ti ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ o pé ọ̀túnba adékúnlé ọjọ́ra ti ṣe olórí ọmọọba of Lagos ti dágbére fáyé o nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta lórúkọ gbogbo mọ̀lẹ́bí. arábìnrin tóyìn ọjọ́ra sàràkí ti ṣe ìyàwó dókítà bukola sàràkí ni bàbá àwọn ni ó dágbére fáyé o tó sì kéde pé ọ̀dọ̀ ọlọ́run láti wá ibẹ̀ láò padà sí. ó ní ètò ìsìnkú olóyè adékúnlé ọjọ́ra yóò wáyé ní ìlànà mùsùlùmí nílùú èkó lónìí. bákan náà ló ní kí àwọn èèyàn kún fún àdúrà pẹ̀lú mọ̀lẹ́bí ọ̀hún o lákòókò ìpàdánù bàbá wọn ọ̀hún. ẹni tí ó jẹ́ adékúnlé ọjọ́ra ló fi ìgbà kan rí jẹ́ akọ̀ròyìn fún iléeṣẹ́ ìròyìn BBC. ó jẹ́ oníṣòwò pàtàkì tó darapọ̀ mọ́ iléeṣẹ́ UAC àti àwọn iléeṣẹ́ mìíràn nígbà ayé rẹ̀. wọ́n bí olóyè adékúnlé ọjọ́ra lọ́dún 1932 nílùú èkó tó sì ti kópa nínú ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan fún ìdàgbàsókè ìlú èkó àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀.